Mo ní béèrè o, kí ló ṣẹlẹ̀ sí Kẹ́mi Àfọlábí? Kí ló dé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger ń gbé ìròyìn oríṣiríṣi nípa Kẹ́mi Àfọlábí? Kí ni Kẹ́mi Àfọlábí tó sọ lẹ́nu jọ́ mẹ́ta yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger tí wọ́n kọbi ara sí? Báwo lára Kẹ́mi Àfọlábí? Àti pé ẹ̀kọ́ wo la lè rí kọ́ lára Kẹ́mi Àfọlábí? Mo fẹ́ kẹ́ farabalẹ̀ bá mi wo fídíò yìí látòkè désàlẹ̀ kí ẹ lè mọ bí ó ṣe ń lọ gangan. Ẹ káàbọ̀ sí Yorùbá Nìkan. Tó bá ṣe pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní Yorùbá Nìkan family, ẹ má gbàgbé láti tẹ subscribe button. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan. Fáǹfààní àwọn tí wọn ò gbọ́ tẹ́lẹ̀, ní 2002 Kẹ́mi Àfọlábí jáde síta láti wá ṣàlàyé nǹkan tó ń ṣe wọ́n ní àgọ́ ara. Wọ́n sọ wípé oríṣiríṣi hospital làwọn ti lọ ní orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣe àyẹ̀wò fáwọn tí wọn ò sì rí nǹkan tí ó ń ṣe àwọn. Eléyìí ló wá mú àwọn gbéra lọ sí òkè òkun láti lọ ṣe àyẹ̀wò tó péye. Ṣùgbọ́n nígbà tí àwọn dókítà ṣe àyẹ̀wò tán ni wọ́n wá sọ pé lupus ni àrùn tó ń ṣe àwọn. Wípé gbogbo ẹni tí àrùn yìí bá dẹ̀ ń ṣe, wọn kì í lò ju ọdún márùn lọ lórí ilẹ̀ alààyè. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run ní fi ṣe ẹnìkankan nínú gbogbo wa. Ẹni tí àìsàn kan àbí méjì dẹ̀ ń ṣe, Ọlọ́run á mú wọn ní àràdá. Wọ́n ní lupus yìí wípé gbogbo omi ara àti ẹ̀jẹ̀ ara, gbogbo nǹkan tó ń ṣara lóore nínú àgọ́ ara lọ́hùn, wípé gbogbo ẹ̀ ló máa gbòdì ní ara. Wípé bẹ́ẹ̀ ni lupus ṣì máa ń ṣe èèyàn. Wípé onítọ̀hún ò ní gbádùn ara ẹ̀ rárá, kò tiẹ̀ ní mọ bó ṣe ń ṣe òun. Pé ìrora lupus ó le ju ìrora ọmọ bíbí lọ, gẹ́gẹ́ bí Kẹ́mi Àfọlábí ṣe sọ. Kẹ́mi Àfọlábí ní àwọn ti ra ilẹ̀ tí wọ́n máa sin àwọn sí, torí àwọn lè sọ pé ó máa yá kó pẹ́, àwọn sì lè sọ pé ó máa pẹ́ kó yá, torí dókítà ti ṣàlàyé bó ṣe jẹ́ fún àwọn. Wípé pàápàá jùlọ àwọn ti ṣe wíìlì ara àwọn lẹ̀. Wípé síbẹ̀síbẹ̀ ọdún márùn tí dókítà sọ yìí, èèyàn tún gbọ́dọ̀ máa gba ìtọ́jú tó péye lóòrèkóòrè, lójoojúmọ́, lọ́sẹ̀ọ̀sẹ̀, lóṣooṣù, pẹ̀lú owó iyebíye. Ní ẹnu ọjọ́ mẹ́ta yìí ní a rí post káàkiri lóríṣiríṣi nípa Kẹ́mi Àfọlábí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn blogger ń gbé oríṣiríṣi àhesọ ìròyìn tí ò tiẹ̀ jọra wọn nípa Kẹ́mi Àfọlábí. Ṣùgbọ́n ó yanilẹ́nu wípé ọ̀pọ̀lọpọ̀ máa ń gbàgbé pé èèyàn ni everybody, àti actor o, àti star o, àti celebrity o, èèyàn ni gbogbo wa. Torí nínú interview tí Kẹ́mi Àfọlábí ṣe, wọ́n ní nǹkan tó bà wọ́n nínú jẹ́ jù nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí ni wípé ìbànújẹ́ àkọ́kọ́ ni wípé àwọn èèyàn fẹ́ dáwó fáwọn. Àwọn ronú yẹn lọ́wọ́ làwọn tí wọ́n á rí lórí social media tí ẹnìkan ṣe fídíò tó sọ wípé wọ́n ti lo àwọn fún ètùtù ni. Pé bóyá kan lára àwọn táwọn jọ ń ṣe eré orí ìtàgé àbẹ́nìkan, òun ló lo àwọn. Ó wá jẹ́ nǹkan tó bà àwọn nínú jẹ́ gidigidi gan. Wípé ìmíì tó tún jẹ́ ìbànújẹ́ fáwọn ni wípé ẹnìkan sọ pé ìgbéraga àwọn ti pọ̀ jù. Nípa òun máa ń ṣe bíi pé àwọn ti ju bí àwọn ṣe wà lọ ni. Wípé ó jẹ́ nǹkan tó bà àwọn nínú jẹ́ gidigidi pẹ̀lú gbogbo ipò tí àwọn wà lọ́wọ́. Irú àwọn nǹkan báyìí tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn kà kún ló máa ń fa kí ọ̀pọ̀lọpọ̀ pokùnso, kí ọ̀pọ̀lọpọ̀ pa ara wọn dànù, torí ọ̀rọ̀ àlùfàǹsá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń sọ ní orí afẹ́fẹ́ tí wọn ò dẹ̀ kà kún pé ó ní agbára púpọ̀. Irú nǹkan báyìí ló máa ń fa kí nǹkan máa ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò sì ní lè bọ́ síta láti sọ pé nǹkan báyìí ń ṣe àwọn, bóyá wọ́n lè rí
ìrànlọ́wọ́ torí pé wọ́n máa ń wò pé kí àwọn èèyàn má bàa fi àwọn ṣe yẹ̀yẹ́. Kò kí ń ṣe gbogbo ẹni tá a rí tó ń rẹ́rìn-ín, tó ń ṣe bí ẹni pé inú rẹ̀ ń dùn, àbí tó ń rìn, tó ń lọ, tó ń bọ̀, tó ń ṣe oríṣiríṣi. Kì í ṣe gbogbo wọn ni wọ́n ní àlàáfíà tó péye. Nítorí pé gbogbo nǹkan tó ń dọ́kọ́ ni wúrà o. Ní ẹnujọ́ mẹ́ta yìí, Kẹ́mi Àfọlábí ṣe ọjọ́ ìbí. Wọ́n dẹ̀ pósìtì nǹkan kan tó fa kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa sọ̀rọ̀. Wọ́n ní àwọn ní àpẹẹrẹ wípé Ọlọ́run ṣì wà nínú ayé. Nǹkan tó pósìtì ò jù báyìí lọ. Wá fa kí ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ máa jáde pé ṣé ara Kẹ́mi Àfọlábí ti yá ni àbí ara Kẹ́mi Àfọlábí ò tí ì yá. Ṣùgbọ́n nínú interview tí Kẹ́mi Àfọlábí ṣe, Kẹ́mi Àfọlábí sọ pé àwọn ṣì wà pẹ̀lú lúpọ̀sì, ṣùgbọ́n àwọn máa ń gba abẹ́rẹ́ lóòrèkóòrè tẹ́lẹ̀. Ṣùgbọ́n àwọn ti dúpẹ́ fọ́lọ́run wípé abẹ́rẹ́ tí àwọn ń gbà lóòrèkóòrè tẹ́lẹ̀ àwọn ò gbà mọ́ pé nǹkan ti ń yàtọ̀ fún àwọn dáadáa. A dẹ̀ fi àsìkò yìí bẹ Ọlọ́run pé kí Ọlọ́run bá wa fún Kẹ́mi Àfọlábí ní àlàáfíà. Lágbára Ọlọ́run, ẹni tó ṣègùsí òun lájọ bẹ́ẹ̀, abiyamọ á jèrè ọmọ, a ò ní fojú sunkún ọmọ. Lágbára Ọlọ́run ọba. Mo wá fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá Nìkan àti olólùfẹ́ Kẹ́mi Àfọlábí wípé a ti ń dúpẹ́ fọ́lọ́run lórí Kẹ́mi Àfọlábí. Lágbára Ọlọ́run a sì ní gbọ́ aburú. Tẹ́ bá wá gbọ́ ìròyìn oríṣiríṣi, ìròyìn àhesọ, a jẹ́ wípé ìròyìn eréfèé lásán ni ìròyìn náà. Kẹ́mi Àfọlábí wà dáadáa lásìkò yìí, kò sí nǹkan kan tó ṣe wọ́n. A sì gbà ládùúrà pé nǹkan kan kò ní ṣe wọ́n. Ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé Yorùbá Nìkan. Ilé àtọ̀nà gbogbo wa kò ní bàjẹ́. Ẹ má gbàgbé láti like, kẹ́ share, kẹ́ dẹ̀ jẹ́ kí a fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní comment section. Kò kí ń ṣe Kẹ́mi Àfọlábí nìkan ni ó wà pẹ̀lú irú nǹkan báyìí o. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣe àwọn ènìyàn tó sì jẹ́ pé wọ́n ń lòògùn àbí gba abẹ́rẹ́ sí tí ẹ sì ní mọ̀ rárá níta àbí kí ẹ gbọ́ lẹ́nu ẹnikẹ́ni. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa. Ilé àtọ̀nà gbogbo wa kò ní bàjẹ́ o. Ẹ check fídíò yìí bóyá ẹ lè mọ ìbéèrè yìí. Ó ṣeé ṣe kó jẹ́ ẹ̀yin lè máa jẹ owó. Èèyàn kan actually ṣe video on my case and ẹni yẹn sọ pé wọ́n ti lò mí ni.